أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam àti níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáyé. Ẹ̀bẹ̀ ńlá kan ni mo fẹ́ bẹ̀ yín. Ẹni tí mo fẹ́ bẹ̀ níṣẹ́ yẹn ni Ọlọ́run ni o, kì í ṣe ní èṣù. Ẹni Ọlọ́run ni mo fẹ́ bẹ̀ níṣẹ́ yìí. Ẹ̀yin àlùfáà òdodo ẹ̀yin mo fẹ́ bẹ̀ níṣẹ́ yìí. Ẹ̀yin ìyá súnà, ẹ̀yin bàbá àdínní òdodo, ẹ̀yin mùsùlùmí tẹ́ nífẹ̀ẹ́ Islam, tẹ́ fẹ́ kí Islam ṣubú nílẹ̀ Yorùbá, ẹ̀yin fẹ́ bẹ̀ níṣẹ́ yìí. Kí ni iṣẹ́ náà? Òun ni pé níṣẹ́jú ìṣẹ́jú, wákàtí wákàtí, ẹ máa bá wa ṣe àdúrà fún àlùfáà Saheed Shittu. Gbogbo wa láti gbọ́rọ̀ ẹ̀ káàkiri ìpé àfáà yìí olóhun jagun sójú ọ̀nà t'Ọlọ́run, ó sì ń tú àṣírí gbogbo àwọn aláfáà ló ní àwọn àfáà ẹlẹ́bọ. Ẹ máa bá wa ṣe àdúrà fún kápá ọ̀tọ̀ máka Sheikh Sulaiman Farouk. Ẹ máa ṣe àdúrà fún Saheed Shittu bí kápá ọ̀tọ̀ máka Sanusi. Ẹ máa ṣe àdúrà fún Saheed Shittu kí apá ọ̀tá kó máka. Sheikh Labib Lagbaji, ẹ máa ṣe àdúrà fún Saheed Shittu bí kápá ọ̀tá kó máka. Even Alifulani Ọláréwájú, ẹ máa ṣàdúrà fún Saheed Shittu. Ìyìn pé kẹ withdraw ní kò ní kọ́ọ̀tù, torí èyàn ò ní ta ìjọmọlúàbí èyàn, òfin náà fàyè gbà. Even Alfa Imran Eleha òun náà ṣe wẹ́rì nígbà tí wọ́n fẹ́ tàbá ìjọmọlúàbí ẹ̀, òun náà gbá àwọn èèyàn. Gbogbo wa lójú ayé ìnà gbogbo wa náà ló ṣojú ńgbà náà. In pé kí Alifulani withdraw kéèsì kúrò ní kóòtù ìjọba, èyí ti kù sọ́wọ́ ìjọba. Ṣùgbọ́n lórí ẹ̀mí Saheed Shittu, Alifulani níṣẹ́jú máa bá mi ṣàdúrà fún Saheed Shittu kíkọ́ má pa. Làkọ́díjẹ́ àkọ́mbá ṣe gbẹ́ lẹ́nu Ànábì sallallahu ipẹ́ tó bá ti ká lójúmọ́ kò ní kú lọ́jọ́ náà. Gbogbo ọjọ́ tàbá ti jí ní kẹjẹ́ máa ká fún Saheed Shittu. Ẹ dákun, torí pé àánú Islam ní ṣèmílẹ̀ Yorùbá tí kú bá pa Saheed Shittu lẹ́ni, àwátájá àfáà ni wọ́n bá wí. Wọ́n á ní ṣe bẹ̀ ti pa bẹ́ṣe lẹ́fẹ́ pa, àti àwọn alùsúnà tí wọ́n lá alùsúnà làwọn àti alùtọ̀ríkà ni, tí kú bá dé ta ló bẹ̀rù Ọlọ́run wórówóró lámà gbọ́. Wala nablu wa anakum bi shay'in Qur'an wa min al-'awfi wal-ju'i wa naqsin min al-amwali wa samarati wa bashir sabirin. Ó ní ìgbà tá jálù báyìí bá dé, ó ní qalu inna lillahi wa inna ilayhi raji'un. Àti àwọn tí wọ́n pera alùsúnà àti tí wọ́n pera ní alùtọ̀ríkà, ní wọ́n gbé ikú yóò ṣeré, èyí tẹ́ pálágbájá ẹgbẹ́ sọ pé ní kú mọ́. Tí Saheed Shittu bá wá kú lé ní àgẹ̀gẹ̀ àfáà lọ́rin, ẹ̀yìn ni wọ́n bù, wọ́n lè ti sáwọn tẹ́ máa ń sàsí wọn. Ìdí ni tí mo fi sọ pé Saheed Shittu ikú ọ̀gbọ̀dọ̀ pa. Torí sọ lẹ́nu, èmi rí ọ̀rọ̀ àfáà Saheed Shittu bí ìgbà tí ẹni tí ń wákú tí ò wá tí ìrí kú tó wá wọ́pọ̀ náà òun lè gbà. Èmi ò pẹ́ ẹ̀jẹ́ ni Ọlọ́run. Kódà ọ̀rọ̀ Saheed Shittu sọ pé ẹ̀yin tẹ́ bá lẹ́ pé ara ẹ̀ náà fà, tẹ́ bá lẹ́ lè bẹ lọ́hun, ẹni kí n kú nísinsìn, ẹ má dé police station. Yorùbá lọ́mọdé ò mọ ògùn ń pè lẹ́fọ̀ọ́. Ìfẹ́ wo lọ́lọ́run ní tó ti Ànábì Muhammad tó ní sí yín tó tó Ànábì Muhammad? Ìfẹ́ wo lọ́lọ́run ní sí yín tó tó ti Jésù Kristi tí ń ṣe Ànábì wa Ìsá nínú Kùránì? Ayíkóbá
ṣùgbọ́n àdúrà mi ni pé Saheed Shittu ayé ò ní kó bá, torí kó má fi ba Islam jẹ́, torí Saheed Shittu kò dúró tọ́lọ́hun gbọ́ lọ́hun gan ṣe fẹ́. Òdodo ọ̀rọ̀ yẹn sílẹ̀ ká sọ pa ní wí o, mi ò gbọ́ lẹ́nu Ànábì rí kánẹ́bí máa sọ pé abẹ́fẹ́ ṣorí burúkú ni àbáyé ifẹ́ bàjẹ́ ẹ̀yà àbá lọ́rin. Yorùbá ní tàbá tarí alẹ́ ẹni lọ́pọ̀ ní ríra lọ́wọ́ mọ́. Ẹ̀mí Saheed Shittu awakọ́lá lẹ́mí ẹ̀ o, tọ́lọ̀mbá lóhun délé ní kò sẹ́ni tó lè dá dúró, ṣùgbọ́n gbogbo ohun tí ó wà látọ̀dọ̀ Ọlọ́run tí ó wà látọ̀dọ̀ èèyàn sí Saheed Shittu ká máa gbàdúrà kó má ba ẹ̀jẹ̀ ilé kankan sí àwọn olórin nígbà kan tó fi máwọn olórin tí ọmọ tí wọ́n ṣe náà nísìn. wọ́n ní tó bá ráfà wọ́n ní ẹ̀yìn ají fi kálámọ̀ dọ́mọ lẹ́kùn àríṣe kọ́ndúkọ́ndú. ọ̀rọ̀ yẹn máa irritate mi, ó máa irritate mi, ó máa bí mi nù, ó wà irritate. ṣé àfà wá jẹ́ ká ní? ṣé Kùránì tá àfà ká ṣé ká ní? ẹ̀yin yẹn wá ẹ̀dá kún fọlọ́mọ abẹ́yìn, ẹ má ṣe Saheed Shittu. Ọlọ́run ní ẹ̀pẹ̀pẹ̀ sójọ́ lèmi Ọlọ́run bílẹ̀ ìpìmọ̀tì ní wálé mọ̀ ìsọ̀fìlà hasana lákàyò sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn mọ̀, ìpè kọ́lẹ̀ tó wà lẹ́yìn mọ̀. ṣùgbọ́n ohun tó jẹ́ ń dúró ní pé tí kú bá dé wọ́n ní arọ tí ń dáràn, ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ méjì ní dá sí, àwọn ẹlẹ́sẹ̀ kan ni. àwọn ẹlẹ́sẹ̀ kejì wa nínú Bíbélì wọ́n ní ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. kò ókè òbú ànẹ́bí àdẹ́yàṣẹ́wà Adam òbú wọn alájí mi dìrì gan, mo mọ̀ pé torí pé bẹ́ẹ̀ Sunday Igboho sọ tó kí lọ àbádọ́dọ̀ àbáyẹn àfáà mi ni kò wá sẹ́ni tó mọ́ ní gbogbo ayé, ẹni Ọlọ́run bẹ. ẹ dákun, ìtumọ̀ ẹbọ tẹ́ ń pariwo àátò fúnra wa pé talẹ́lẹ́bọ gan, talẹ́lẹ́bọ ayé òye ẹ̀yin followers. ẹ dákun, èyí tẹ́ ń dálẹ́pọ̀, èyí tẹ́ ń dálẹ́pọ̀. Mo ti sọ sẹ́yìn nínú ọ̀rọ̀ tí mo sọ pé ìkìlọ̀ fún Sunday Igboho pé ṣé tí ìbínú Ọlọ́run bá dé ṣé mi lè dúró, ṣé iná lè dúró. Fi tànẹ́bì Núhù fi ṣàríkọ́gbọ́n. Ànẹ́bì Núhù ìjọ tí ìbínú Ọlọ́run dé sáwọn ará Ànẹ́bì Núhù, ẹ wo tó ṣẹlẹ̀ sí wọn. ṣé gbogbo wúròwúrò táwa náà ń ṣe lórí social media káàkiri yìí tá ń purọ́ mọ́ Ọlọ́run, tá ń pé gbogbo wa tá ti bẹ̀rẹ̀ ìrìn alhamdulillah àdúpẹ́ fọ́lọ́run, Ọlọ́run tó rán wa yìí kìíní kan yìí, à ń pa irọ́. Allahu Akbar. À ń pa irọ́ à ń pa mọ́ Ọlọ́run. tí ìbínú Ọlọ́run yẹn bá wá dé ṣáà lè dúró, ṣé mo lè dúró? mi ò lè dúró. ta ni bàbá tó bí mi lọ́mọ, ta ni ìyá tó bí mi lọ́mọ nínú ìbínú Ọlọ́run? ṣó mi díẹ̀ tó bí mi lọ́mọ ràn tó bá dé sọ́dọ̀ tí yín náà ṣe lè dúró? Imran Eleha ṣe bá Saheed Shittu sọ̀rọ̀ ọdún kí ó kọ́ lẹ́bí jẹ́ lọ́wọ́ ọba ọ̀sán bá bẹ́ẹ̀ dọ́là kí ó kọ́ èdè ní ló gà ní language ní language ordinary just language. èyàn kọ́ lẹ́bí jẹ́ ọba àkàlọ́wà alẹ́sàsílàm kìíní kan sọ ìbò Buhari sọ pé kìíní kan sọ pé tí ọba ti sí bẹ̀rẹ̀ Ọlọ́run nínú ìgbésí ayé ẹ̀ kò sí kankan. tàlágbèrè múrò díẹ̀ tí ò ní rùn. anú Islam ló ń ṣe àwa. èmi náà bẹ́ẹ̀ látọ̀dọ̀ tèmi lákọ̀ọ́dẹ́jà ọkàn fún àfáà Saheed Shittu. ikú ọ̀gbọ̀dọ̀ pa. gbogbo alájọ fi rinjú lórí ohun tó ṣẹlẹ̀ yìí. ojú ìrìn òkè ń sú ojú. tó bá yẹ pé ní Ọlọ́run ni àdúrà mi nìyẹn. Ọlọ́run láì pa má fi kú bú àṣírí alẹ́, má fi kú bú àṣírí Shittu. láì pa jẹ́ kó yé gbogbo ayé pé ní Ọlọ́run ní ṣe Ọlọ́run ní yẹ.
iṣẹ́ èṣù ní bá jẹ́ láì pa má fi kú bàṣírí ẹ̀ tú sí gbogbo ayé pé iṣẹ́ èṣù ní lágbájá yìí yẹ ikú rẹ̀ kọ́ la need. èmi náà èmi gan pé kọ́ máa wá dé mi alhamdulillah wá dé ọlọ́pàá ẹ̀sìn ṣé mi gan tó lè ṣé mo lè ṣe ọlọ́pàá family mi lè tàṣẹ ọlọ́pàá ẹ̀sìn Islam. Imran Eleha kí ló dé tẹ̀ ìbọmọ yín sọ̀rọ̀ ẹni kó má àwọn nìkan ní kó má bú àwọn nìkan ní kó má ṣe kí ló dé tẹ̀ bá sọ̀rọ̀ ṣé jíṣẹ́ Ọlọ́run náà lè lè ọ̀fẹ́ lókìkí ó ti ní agbà pé ó ti ní àbí bọ̀ ṣókìkí nìyẹn ni òkìkí kọ́ ṣùgbọ́n àdúrà mi nìyẹn kọ́lọ̀ bá bá wa pa tó bá jẹ́ pé ní Ọlọ́run bá ní nítòótọ́ má fi kú bàṣírí ẹ̀ jẹ́ kó hàn fáráyé pé ẹni Ọlọ́run ni. tó bá jẹ́ pé ẹni èṣù bá ní àbáwọn kan ló wà ní kọ̀rọ̀ ni wọ́n ran níran iṣẹ́ dé tòrútorú Ọlọ́run má fi kú bàṣírí ẹ̀. a ti gbọ́ ti Jàbárù ń lu yìí àwa náà bá ṣe kí mọ́ lọ́jọ́ orí àmọ́ àrí Jàbárù pé Ọlọ́run ló rán mi kíní kan ló rán mi àjọṣe mítínà tọ́lọ́run ni nígbà tẹ́sí dé ńkọ́ ẹ̀sí dé eléyìí náà má fi kú pàṣẹ má fi kú rẹ̀ má fi sọ Islam lẹ́nu títí tó dodo fi rẹ̀ hàn wípé ibi tí ọ̀rọ̀ lọ ni ibi tọ́rọ̀ lọ ni. laqad ja'akum fún Saheed Shittu bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.